àwọn àfáà ló sọ ọ̀rọ̀ wọ́n sọ ọ̀rọ̀ gan lórí wípé Kwamwan sọ pé Celestial Church. I'm a bona fide member of Celestial Church, a proud one. àwọn àfáà sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ gan lórí ọ̀rọ̀ King Wasiu Ayinde Kwamwan lórí wípé wọ́n sọ wípé he is a bona fide celestial member. Ọ̀rọ̀ yẹn ó lọ fún àgbọn mo dẹ̀ sọ nígbà tí mo kọ́kọ́ sọ̀rọ̀ nígbà tọ́rọ̀ ẹ̀ kọ́kọ́ jáde mo sọ pé anybody ní right láti choose whatever ẹ̀sìn tó bá fẹ́ sìn mo sọ nínú ọ̀rọ̀ yẹn but later mo wá ra àwọn videos kan táwọn àfáà sọ ọ̀rọ̀ oríṣiríṣi lé lórí mo dẹ̀ sọ pé mo ní nǹkan tó wà ńlẹ̀ tó ń jà fitafita tó wà important ju ọ̀rọ̀ wípé èèyàn kan di Christian èèyàn kan di Christian ọ̀rọ̀ economic hardship yìí ó lọ fà gan àwọn àfáà wọn sọ anything nípa ẹ̀ but lójijì ni Àyìndé sọ̀rọ̀ nígbà tí Kwamwan sọ̀rọ̀ tán gbàs àwọn àfáà kan jáde ni ẹ̀yin náà gbọ́ àwọn nǹkan tí àwọn àfáà sọ. Salamu alaykum wa rahmatulahi wa barakatuh. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa ọba àná ọba òní ọba ọ̀la òní ẹ̀ ló ní wá àrà tó bá wọn kálukú náà ní kó dá ń bẹ̀ ìwà tó bá wọn wá náà ní káwù àmọ́ ọ̀dọ̀ Ọlọ́run náà láti wá ọ̀dọ̀ rẹ̀ náà là á padà sí. Allahu Akbar. tó ẹ̀yin èèyàn nínú Islam ẹ̀yin àfáà wa ẹ̀yin àfáà ẹ̀jẹ̀ àṣẹ làákà yìí àmà ṣe làákà yìí àwọn àfáà ó yẹ àmà náà sí òótọ́ ọ̀rọ̀ máa ń korò bí jogbo ni òótọ́ ọ̀rọ̀ ó máa ń korò bí jogbo ni. kí ló kàn yín pẹ̀lú pé Wasiu Ayinde kọ́ ṣọ́ọ̀ṣì ẹ̀ ní làákà yìí ni kí ló kàn yín pẹ̀lú pé Adéwálé Àyùbá di kírísítẹ́nì kí n ti yín pẹ̀lú ẹ̀ kí n ti yín kí ló kàn wá ṣẹ́tìrì lórí ọ̀rọ̀ yìí ó lọ fà. bàbá wa ń sọ lọ bẹ́ẹ̀ bá ń sọ ọ́ bọ̀ ẹ̀ tún wá máa dá akọ bàbá wa ṣe Fárúkù oníkìjìpá ẹ̀dẹ̀ fẹ́ bú bàbá wa Fárúkù oníkìjìpá fẹ́ bú wọn tẹ́lẹ̀ ẹ̀ wá ń da gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn ẹ̀ sọ̀rọ̀ Wasiu Ayinde lọ fá ẹ̀ tún sọ̀rọ̀ ọ̀rọ̀ Adéwálé Àyùbá lọ fá ẹ̀ wà á fi ti bàbá wa ṣe Fárúkù oníkìjìpá àfa àwọn àgbà ẹ̀ wà á fi gbà lẹ́gbẹ̀ẹ́ pèrè ṣe yìí ni sójọra wọn ni ẹ fi Wasiu Ayinde lẹ̀ kó di Christian tó fẹ́ dà èyàn lòun wá Ọlọ́run sí ọ̀nà mẹ́ta kò yé yìí ni sọ́wọ́ àfọ́ onílẹ̀ aka yìí ni kí ló ń ṣe wá tá à ń ṣe rẹ́dẹ̀rẹ̀dẹ̀ báyìí àwa kọ́ la ní ẹ̀sìn Ọlọ́run lónìí òótọ́ ọ̀rọ̀ máa ń korò bí jogbo ni Olúwa ní kò sí wàhálà mi òótọ́ ọ̀rọ̀ ó máa ń korò bí jogbo ni kò sí ká máa bára ẹni jà torí bẹ́ẹ̀ nìkan ò sí ẹ̀sìn ẹnìkan ò sí Islam la ikraha fi din kò sí wàhálà ń bẹ̀ ká máa bá lágbájájà ká wá máa fà á. ẹ fi Wasiu Ayinde lẹ̀ ṣẹ́tìrì lórí ọ̀rọ̀ yìí sẹ́yìn lọ lọ́hùn ẹ̀ ni. ó lọ fà. ẹ̀jẹ̀ ń sọ̀rọ̀ lórí social media ẹ̀ ń sọ kí n ti pẹ̀lú ẹ̀ ó lóun kọ́ ṣọ́ọ̀ṣì ókè ń gbò ti kọ́ ṣọ́ọ̀ṣì ní ìsìn ó ti dọ̀ mọ́ náà. àbí bí mùsùlùmí kan bá kọ́ ṣọ́ọ̀ṣì tó bá kọ́ ó ti dọ̀ mọ́ náà nù ẹ̀yin lẹ fẹ́ fìyàn sí náà sáwọn àfọlá fẹ́ fìyàn sí náà wà la fẹ́ dájọ́ ẹ wá ní sẹ́ẹ̀ ní ìmọ̀ ẹ Wasiu Ayinde kọ́ ṣọ́ọ̀ṣì ó lóun wọ́ lóun lọ́nà mẹ́ta ó di kírísítẹ́nì kìíní ẹ̀ ṣe la ńgbà tí ànábì wa Muhammad tó dé ìlú Mọ̀dínà àwọn ẹlẹ́sìn wo ló bá ń bẹ̀ ẹ dá mi lóhùn yẹn àfa àwọn ẹlẹ́sìn wo ni ànábì bá ní ìlú Mọ̀dínà ṣé bí wọ́n rí ìwà lára ànábì ní ẹsẹ̀ gba ẹ̀sìn lọ́wọ́ ànábì Muhammad ìwà ni wọ́n rí lára ànábì òótọ́ ọ̀rọ̀ máa ń korò bí jogbo ni ó bá àwọn ẹlẹ́sìn òótọ́ ọ̀rọ̀ ó máa ń korò bí jogbo ni tí èsì ẹ̀sìn Islam wọ́n dẹ̀ ṣe sùúrù pẹ̀lú wọn ó ṣe sùúrù pẹ̀lú wọn mẹ́ wọ́n wá gba wọ́n rí pé ìwà ń bẹ ìwà dáadáa ń bẹ lára ìwà dáadáa wo ló wà lára àfa. ṣẹ́tìrì lórí ọ̀rọ̀ yìí ìwà dáadáa wo ó lọ fà. ìwà dáadáa wo àwa mú Wasiu Ayinde torí pé ó ti di kírísítẹ́nì sọ́lọ́ ń di kírísítẹ́nì fún yín ni ìyẹn ló ń kọ́ ṣọ́ọ̀ṣì kí n ti ṣé bọ́ ń sọ bọ́ta ẹ mọ iye àfáà tóun náà ń wọ́ ọ̀nà àti iye ẹ mọ iye ìyàwó àfáà ṣọ́ọ̀ṣì ẹ mọ iye ìyàwó àfáà ilé ẹlẹ́bọ ẹ mọ ìyàwó àfáà ilé eléégún ẹ mọ iye ọmọ àfáà tóun náà ń bá wọn ṣe wèrè kiri kí n ti pẹ̀lú pé nìkan jẹ́ kírísítẹ́nì kò kàn wá la ikraha fi din kò sí wàhálà kan kò sí ká máa bára wa jà kó ní kálukú ṣe ń tó bá wùn níṣẹ́ ni sáwà àfọ́ òníṣẹ́ ni kí n ti pẹ̀lú pé Wasiu Ayinde kọ́ ṣọ́ọ̀ṣì kí n ti pẹ̀lú pé Ọlọ́run di kírísítẹ́nì
kí n tí pẹ̀lú ẹ̀ ẹ̀yin lọ́wọ́ ẹ̀ ẹ̀yin lè fẹ́ dájọ́ òótọ́ ọ̀rọ̀ máa ń kúrò bí gbogbo ni Adéwálé Àyùbá tó lòdì kí sẹ́ni ẹ̀yin lè fi sínú ẹ̀yin lè fẹ́ jọ́ọ̀jì sáwọ́ àfọ́ la fẹ́ jọ́ọ̀jì náà sáwọ́ àṣewádìí là á ka ìgbà yìí. Ànábì wa Muhammad lára àwọn àdìsí ànábì ni wà mí ní hún máa ń kàfíra ó lọ fà. wàyáyẹ kàfíra ó yẹ mú tún mú mi náà ẹ máa tún fún ara yín ẹ̀yin náà kéwù ànábì tó ní wà mí ní hún máa yù lẹ́dùn mú mi náà wàyáyẹ mú mi náà ó yẹ mú tún kàfíra. Ṣé bẹ́ẹ̀ yìí náà ànábì ló sọ bẹ́ẹ̀ kí wàá ní wàhálà kí ni wàhálà kí ni wàhálà táwọn àfa ń bá ká àrùn tara wa ni àrùn tara wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n ń ṣe wèrè ní ìsìn ọmọ àfa àdópọ̀ ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó obìnrin rádaràdà rèdèrèdè ìyàwó àfa àdópọ̀ ń bẹ̀ àrùn yìí àwa àtẹnumọ́ pé wà sùn àìdè di Christian kí n ti pẹ̀lú ẹ̀ kí n ti àbí tó bá yan iléyà fún òní ìgbà. òótọ́ ọ̀rọ̀ máa ń kúrò bí gbogbo ni. àfa kan ọlọ́run kìnìún ọmọ kékeré kan báyìí ló ń sọ ń dò ní lórí social media pé Wasiu Alabi Pasuma Alhaji Wasiu Alabi Pasuma pé kò ní wà ní Jánnà pé gbogbo owó orin tó pa kí Alhaji Pasuma Wasiu Alabi Pasuma ṣètìlú lórí ọ̀rọ̀ yìí àánú tó bá fẹ́ wèrè ní ẹni fẹ́ sòfò kó dò kí Wasiu àyè kí Pasuma dé owó iṣẹ́ tó ṣe kó dànù pé tí o bá dànù wèrè ní torí wọ́n ti ń kọrin ní ìsìn ẹ̀yin lẹ́ẹ̀fi sí náà kò láǹfààní kan tó ń ṣe fọ́lọ́run ẹ wà wá fa ẹ sọ̀rọ̀ Wasiu Àyìndé fa odi kírísítẹ́nì yẹn lẹ wá ń gbé káàkiri ní ìsìn ẹ̀ẹ̀rán tara yín ẹ̀ẹ̀rán ti ìyà tó ń jẹ yín ẹ̀ẹ̀rán ti responsibility lórí aya yín tẹ́ẹ̀rí ṣe ẹ̀ẹ̀rán ti ara yín ẹ wá ń sọ̀rọ̀ Wasiu Àyìndé káàkiri pé odi kírísítẹ́nì o odi kí n ti pẹ̀lú ẹ̀wẹ́rẹ́ ní ìwé lẹ́yìn àfa yìí ẹ̀ ṣe làákà yìí ṣe tó kù fún wa nìyẹn. òótọ́ ọ̀rọ̀ máa ń kúrò bí gbogbo ni. òótọ́ ọ̀rọ̀ ó máa ń kúrò bí gbogbo ni. àwọn èyí búra wọn àwọn àfọlà ń búra wa kò dẹ̀ sí tó kọ̀ sí ẹ̀ náà ju ìlara lọ ìlara àrùn tó kàn wá ọmọ tó pààyàn ní Ìlọrin Abdulrahman tó pààyàn ṣètìlú lórí ọ̀rọ̀ yìí ó lọ fà. Ìlọrin tó jìnà sí náà nù Abdulrahman tó pààyàn ńlọrin tó pààyàn tó píìsì sí ọmọ ọlọ́mọ ìbọlẹ̀ fọ̀rọ̀ rẹ̀ ti sí Wasiu Àyìndé wá ní òun kọ́ ṣọ́ọ̀ṣì ẹ wá ń sọ̀rọ̀ ẹ̀ káàkiri olórí burúkú lẹ́yìn èèyàn rádaràda yìí ẹ̀ níṣẹ́ ni ọ̀rọ̀ Abdulrahman tó yẹ kẹ́ tẹ̀ mánu ẹ̀rí kankan ṣe máa ń bẹ̀ èèyàn pààyàn bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ máa lọ bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ́rì kankan ṣe ọ̀rọ̀ ẹni ẹlẹ́ni Wasiu Àyìndé lẹ wá ń sọ pé ó di ọkọ ṣọ́ọ̀ṣì ó di kírísítẹ́nì ó ṣe gba kí n tí pẹ̀lú ẹ̀yin lẹ fẹ́ jọ́ọ̀jì ẹ̀yin lẹ fẹ́ dájú ẹ̀ Adéwálé Àyùbá náà ẹnìkan wá ní ẹ̀yin àfà ṣe é rí ilé ayé bàbá rẹ wo ilé ayé ẹbí múlẹ̀ sí ẹ̀yin àfà iṣẹ́ ẹ̀yin ṣe é rí tẹ́ dálẹ̀ ìlàdálẹ̀ òótọ́ ọ̀rọ̀ máa ń kúrò bí gbogbo ni. òótọ́ ọ̀rọ̀ ó máa ń kúrò bí jogbo ni. Olúwa ní la ikraha fid-din qad tabayyana rushdu minal ghayy ọlọ́ni kò sí wàhálà kó ń kálukú ṣe tó bá ń bẹ̀ kò sí wàhálà kò sí ká máa bára ẹni jà ẹnìkan ò kírun ẹnìkan ṣètìlú lórí ọ̀rọ̀ yìí sọ́ọ̀sì kí n tiẹ̀ pẹ̀lú bó ṣe ó lọ fà. kí n tiẹ̀ ṣe báyìí ṣe bí gbogbo ẹnìkan kọ́ sọ́ọ̀sì ṣe aláàjì mélòó ló kọ́ mọ́sálásí àwọn sẹ́ríkì àdínì àwọn gbogbo àwọn wèrè wa àwọn aláàjà ṣe bí jóná ń jó káàkiri wájú eléré nígbà olè ti bá Sunday kó máa jó níwájú olórin nígbà olè ti bá Monday tí ó máa lẹ́wọ́ mọ́ olórin àwọn mùsùlùmí náà lẹ́bàá àwọn aláàjì rádaràdà lẹ́bàá mẹ́ àárín yẹn ṣe àwọn kírísítẹ́nì ń kọ́ ṣọ́ọ̀ṣì káàkiri wọ́n ń kọ́lé ọlọ́ wọ́n ń tọ́jú àwọn pásítọ̀ wọn ìyà ń jẹ àwọn tá a pera wa ní àwọn àfáà mùsùlùmí ìyà ń jẹ wá àwọn kírísítẹ́nì ń tọ́jú àfáà wọn wọ́n ń tọ́jú àwọn pásítọ̀ wọn wọ́n ń tọ́jú àwọn wòlíì wọn ẹ wo mọ́tò tí pásítọ̀ ń lò àwọn àfáà mọ́tò mélòó la lò òótọ́ ọ̀rọ̀ máa ń kúrò bí jogbo ni. òótọ́ ọ̀rọ̀ ó máa ń kúrò bí jogbo ni. tàbá dẹ̀ ní gbọ́n ayé ìmáàmù fẹ́ bàjẹ́ wọn ayé agbẹ́mọ́tò wòrè kan ẹwà wọn ṣọ́ọ̀ṣì ẹ̀ máa ń tọ́jú pásítọ̀ wọn kí lẹ́wà mùsùlùmí sí nítorí yẹ ká àrùn ẹ̀ tún wá mú bàbá wa ṣe òfò àrùkù ní kíjì gbá bàbá wa àgbà ṣètìlú lórí ọ̀rọ̀ yìí àlùfáà wa àgbà ó lọ fà. àrùkù oníkì ẹ̀ tún wá mú pèsè ẹ̀rí ń tẹ́ dálẹ̀ kí wọ́n dálẹ̀
kí ni bàbá wa dálẹ̀ ó fẹ́ bú bàbá wa tẹ́lẹ̀ náà ni o ẹ̀yin àfáàrà ẹlẹ́nu fẹ́lẹ́fẹ́lẹ́fẹ́lẹ́ bí gbà wàrà yẹn ẹ̀rí kankan sí ẹ fẹ́ bú bàbá Ṣéhù Fárúkù tẹ́lẹ̀ ni o ẹ fẹ́ bú wọn tẹ́lẹ̀ ni o ẹ wá pé bàbá ó ń bàbá pé bàbá àfa aládò kí lè àfa kí ni ìwọ ibo ló ti rówó nígbà tí ẹ bá rí àwọn ọmọ kéékèèké àfa tí wọ́n lo mọ́tò 500 million láì tapákó ẹnìkan dẹ̀ sọ pé òun wá Ọlọ́run sí ọ̀nà mẹ́ta ẹ wá ń bá ajá ẹ̀ ń ṣe pé fún kórókórí yín dàrú àfa kéékèèké tó ń lo mọ́tò 500 million 500 million. òótọ́ ọ̀rọ̀ máa ń korò bíi jogbo ni. sọ́ta pákó ni àbóta sọ. òótọ́ ọ̀rọ̀ ó máa ń korò bíi jogbo ni. àbúdá kọ́ńpì ńlẹ̀ àrùn tara wa Ọlọ́run ló mọ iye àfa tó wà níbi ẹgbẹ́kẹ́gbẹ́ tí ó yẹ pé wọ́n fi ẹ̀sìn bojú àfi Kùránì bojú àfi jàlámíà bojú àwọn kan wá ń ṣe ṣẹ́tìrì lórí ọ̀rọ̀ yìí ní òun wá Ọlọ́run kò ní ọ̀nà mẹ́ta ṣé bó sọ bọ́ta ẹni tí ò sọ di ẹ̀bọ́ ta ńkọ́ ìyẹn ò ní pé kí Wasiu Ayinde lọ ṣọ́ọ̀ṣì ó sọ ní ìwọ tó sọ tiẹ̀ ńkọ́ gbogbo àti wọn nàrẹ lẹ́yìn eégún tó nàrẹ lẹ́yìn eégún ẹ̀ ní bá kírísítẹ́nì ń bẹ̀ Rasaki Yekini Faruku Adija lẹ́ẹ̀bà ń bẹ̀ àwọn lẹ́ẹ̀bà ń bẹ̀ ẹ̀ ní bá Sunday ń bẹ̀ ẹ̀ ní bá Monday ń bẹ̀ ẹ̀ ní bá Alice ń bẹ̀ àdẹ̀rán yẹn ẹ wá ń pariwo ẹni ẹlẹ́ni kiri pé Wasiu Ayinde di kírísítẹ́nì o òun nìkan ní ọ̀kọ́ di kírísítẹ́nì ṣé Wasiu Ayinde nìkan ní ọ̀kọ́ di kírísítẹ́nì àwọn ẹ̀mọye alájà tó lọ mọ́kà láyé mọ́ye ìgbà tó lọ ti gba ti Jésù kí lẹ rí ṣe sí yẹn ẹ wo ìyàwó àfa ṣọ́ọ̀ṣì ẹ wo ní ọmọ àfa láti di wèrè òótọ́ ọ̀rọ̀ máa ń korò bíi jogbo ni. àwọn àfa tó ní ara àdìsí anábì mọ kà fún wa o àdìsí anábì ni wà mí ní kó mẹ́yìn lẹ́dùnmọ̀ mí nẹ̀n wàyáyẹn wà mí ní kó mẹ́yìn lẹ́dùnmọ̀ mí nẹ̀n wàyáyẹn kàfírà ó yẹ mọ́ tó ṣẹ́tìrì lórí ọ̀rọ̀ yìí wọ́n padà yá ó lè máa ṣe rẹ̀ kiri yóò wá padà kírun á dẹ̀ kó fọ Ọlọ́run àmọ́ wà mí ní kó mẹ́yìn lẹ́dùn kàfírà ànábì ló sọ bẹ́ẹ̀ ó ní àwọn kan wá bí wọn máa ṣe rẹ̀ kiri wọn ní sẹ́ẹ̀sì wọn ní lọ mọ́sálásí wọn ní lọ ṣọ́ọ̀ṣì àwọn ní ṣe kankan àbí wàyẹ ayé kàfírà yóò máa lo ilé ayé àwọn yóò máa wò pé àwọn wò bá yá ń kọ́ wọ́yẹ mọ́ tún mú mi náà yóò wá padà gbàtọ̀ náà ń wò bá kù díẹ̀ tí yóò kú láyé á wá padà sí Islam á sì rẹ̀ àdẹ̀pọ̀lọ́ nífà bó lèmi àti ẹ wá wà kí n ti wá pẹ̀lú pé Wasiu Ayinde ó kọ́ ṣọ́ọ̀ṣì kí n ti wá pẹ̀lú pé Adéwálé Àyùbá orí kírísítẹ́nì kí n ti pẹ̀lú pé òótọ́ ọ̀rọ̀ máa ń korò bíi jogbo ni. àwọn afá kan ní ẹgbẹ́ òótọ́ ọ̀rọ̀ ó máa ń korò bíi jogbo ni. wèrè ni ọ́ ni ìwọ lè dówó ṣe ti ẹnu oní tí ò bá tí Wasiu Alabi Pasuma tí ò bá da owó ṣe ẹnu kò ní wà lè jẹ́ náà ìwọ ló ká lè jẹ́ náà bó lórí ibú ni ọ́ ni wèrè ni ọ́ ni ìwọ ló ká lè jẹ́ náà ìwọlẹ̀ tí ṣẹ́tìrì lórí ọ̀rọ̀ yìí mọ iye tí Wasiu Alabi tọ́jú mọ iye àfáà tó ń ṣàánú mọ iye wọn bẹ́ẹ̀ wọ́n dẹ̀ wọ́n ọ̀nà kan Olúwa ní wabtagu ilayhi wasila àyà kan ló sọ bẹ́ẹ̀ fún wa nínú Al-Qur'ani wabtagu ilayhi Olúwa ní ẹ wọ́ ọ̀nà tẹ́ fi rí ọ̀dọ̀ ìmí Ọlọ́run ní àwọn àfáà ẹjẹ́ àṣẹnu wa fẹ́ pẹ̀lú ọ̀rọ̀ Wasiu Ayinde di kírísítẹ́nì Adéwálé Àyùbá ṣèkéníkà kí n tí pẹ̀lú ẹran tara yín kí ló kàn wá àfa pẹ̀lú pé Wasiu Ayinde di kírísítẹ́nì kí ló kàn wá kí n tí á ń bẹ̀ ẹ̀fẹ̀ ni ẹlẹ́ni ilé ẹran tara yín káwa náà ẹran tara tó bá kunu ayé wa ẹjẹ́ aràn láàyè lẹ́ àwa lálẹ́ sí sáwà lálẹ́ sí. òótọ́ ọ̀rọ̀ máa ń korò bíi jogbo ni. òótọ́ ọ̀rọ̀ ó máa ń korò bíi jogbo ni. tọ́lọ̀ bá ní kí àwọn mùsùlùmí kí ó fẹ́ dá wọn dúró so lágbára ẹ fún ní kálukú wúlẹ̀ pẹ̀lú ẹ̀sìn ẹ̀ lá ikraha fi ddin kò sí wàhálà kankan nú ẹ̀sìn kò sí ká máa bára wa jà ká máa dà lúrú ká máa bá yẹ torí kò ṣe kírísítẹ́nì kó kan wá kò kan àwa àfa ń bẹ̀ kò kan wa ẹjẹ́ àmọ́ntà bá ń ṣe ẹjẹ́ àfẹ̀sìn ilẹ̀ fẹ́lẹ́sìn kéléegun sọdún eégún tiẹ̀ kí kírísítẹ́nì ó sọdún tiwọn káwa mùsùlùmí náà ṣe tiwa náà ẹjẹ́ àkú òǹbí rán dandan ẹjẹ́ àkú òǹbẹ̀ Ọlọ́run ó ṣàánú wa o tẹ́ bá ń wá nọ́mbà èmi àfa ọpẹ́ ló ń sọ̀rọ̀ 08034432111 080344321 kí ló kàn wá àfa pẹ̀lú pé nìkan di kírísítẹ́nì kò kàn wá salamu alaykum wa rahmatulahi wa barakatuh.
anybody ló ní right láti ṣe nǹkan tó bá wù. That is that is the truest ọ̀rọ̀ yẹn anybody ló lè ṣe. Nígbà tí Adéwálé Àyùbá táwọn sọ pé àwọn náà ti di Christian, meanwhile he was born a Muslim, ṣé èèyàn kan sọ anything sí ni? Because anybody ló ní right according to the law, anybody ló ní right láti ṣe ẹ̀sìn tó bá wù. Ẹ̀sìn kan dí ìkan lọ́wọ́. I am always an advocate of peace amongst all the religion. Èmi máa ń sọ àti Christian àti Muslim àtàbáláyé Ọlọ́run kan náà ni gbogbo wa ń sìn. Tí Muslim bá máa sọ̀rọ̀ á ní Ọlọ́run òun Allah, tí Christian bá máa sọ̀rọ̀ á ní God, tí àwọn oníṣẹ́ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ bá máa sọ̀rọ̀ wọ́n máa ní Elédùmarè. Even tí èèyàn bá ṣe oògùn, tí èèyàn bá ṣe iṣẹ́, even kéèyàn ṣe ifá, kéèyàn lọ sí gbódù kó lọ ṣẹ́fá, kó ṣe gbogbo ẹ̀, kó wẹ ọṣẹ látàrọ tọ́lọ́, tí Elédùmarè kò bá fi àṣẹ sí, iṣẹ́ bẹ́ẹ̀ kò lè júṣe. Tíyàn bá even táwọn èèyàn tó ń ṣe ìṣẹ̀ṣe, wọ́n ní táwọn bá gbé ẹbọ sórí ìta mẹ́ta, tí Ọlọ́run ò bá fi àṣẹ sí, tí Elédùmarè ò bá fi àṣẹ sí, ẹbọ náà kò lè rú, kò lè fín, ní gba ẹbọ yẹn. Torí Elédùmarè òun ló gbọ́dọ̀ ṣe àṣẹ, ló gbọ́dọ̀ fi àṣẹ sí gbogbo nǹkan tíyàn bá ń ṣe. Even tíyàn bá súre according to àwọn ẹlẹ́sìn àbáláyé, tíyàn bá súre fúnyàn tọ́lọ́run bá fi àṣẹ sí, ádàpẹ́ nìyẹn òun ló mọ̀ ṣe jù ní gbogbo àgbáyé ni. Ilé ayé yìí náà láwa o, ilé ayé yìí òun náà láwa. Tí a rí ẹlòmíì, mo lọ́rẹ̀ẹ́ kan bíi méjì, mo mọ̀ wọ́n dáadáa. Àwọn eléyìí wọn kì í gbàdúrà rárá, wọn kì í gbàdúrà ẹyọkan báyìí, orú ẹyọkan wọn tẹ ìkan lára wọn kò believe Ọlọ́run, kò believe Ọlọ́run wà. Yeah, he does not believe in God, he does not believe that God exists. When I asked him why, he said when he was in Germany, òun lọ sí Europe in time kan, lady kan wá, he was hungry before he got his papers. He was actually hungry. He was not really settled that time, so he was running up and down. He was hungry, so somebody now gave him food. That lady, it was a lady, that lady gave him food. The minute he ate the food, after eating the food, he now said, thank God, ó ṣé Ọlọ́run o tó fún mi lóúnjẹ yìí. The lady said, you are thanking God for something that I gave you. You must be meant. Wọ́n á bèrè pé kí ló ṣẹlẹ̀ tó fi ń bínú. Ó ní òun lòun fún ẹ ní nǹkan, I gave you this food. After eating, instead of you to say thank you, you are now saying thank God. Okay, bẹ́ẹ̀ ló ń ti wò pé ó jọ lójú. Òyìnbó lẹ́ni yìí, ó ní òyìnbó yẹn sọ pé òun ò believe nínú Ọlọ́run, pé Ọlọ́run ò exist. Ó yà òun lẹ́nu. Ẹ wo lóyìnbó náà. Look at Europe, look at Germany. O fẹ́ compare Germany. Nigeria ni ìlú tí a ti ń gbàdúrà jù in the world. We have the highest number of churches in the world. As a matter of fact, tó bá wo top 10 richest pastor in the world, Nigeria máa àáfẹ́ tó mẹ́jọ nínú ẹ̀, mẹ́jọ sí méje. Google is your friend, check it out. Bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn Islam náà o. Bá ṣe ń ṣe àsàlátù, là ń ṣe gbá, là ń ṣàwo, là ń ṣe prayer lójoojúmọ́. Look at us, look at us as a country, look at us as a people. No, tá bá wo ọ̀rọ̀ ẹ dáadáa, òyìnbó, most of them will believe Ọlọ́run. They don't even go to churches, most of them, especially when you go to the European part of the world. Wọ́n believe, most of them will believe Ọlọ́run. Tó bá sọ pé thank God, wọ́n máa wọ pé ṣé òun wáyé ni thank God kẹ̀ get out. Ìgbàgbọ́ títí wọn nìyẹn. So back to ọ̀rọ̀ tí mò ń sọ, ọ̀rẹ́ mi tí mo sọ yẹn tó padà dé láti Germany báyìí, ó ti lówó gan, ó ti large. Kò sí kò ṣe ẹ̀sìn kankan, kò lọ mọ́ṣáláṣí, kò lọ church, kò ṣe anything. God Ọlọ́run dem bless ẹ. Yeah, he's a very big, he's a multi-millionaire. Big boy, very successful, very wealthy. Kò ṣẹ̀sìn kankan, kò kí n ṣe prayer rárá. Ìkejì tí mò ń sọ ìyẹn tiẹ̀ ó lẹ́sìn, I mean òun tẹ́lẹ̀ ó ń ṣẹ̀sìn,
bọ̀ ẹ̀kan náà báyìí kò ń lọ mọ́jálásí, kò ń lọ sí church, kò ń lọ anything, kò ń ṣe anything. Tó bá ti jí ó ń fò bọ́ta ń tẹ̀, ó ń lọ ń tiẹ̀ ni. Tí máa lọ ilé ẹ̀ báyìí tábàjọ wà kò ń ṣe anything. Ìjọ Sunday kò ń lọ church, kò ń lọ mọ́jálásí, kò ń ṣe anything. Ó lówó pa. So tí èèyàn bá ń wo irú step yẹn, tí èèyàn bá ń wo irú àwọn àwòkọ́ṣe yẹn, wọ́n á máa wò pé ṣé is it true? Ṣé àwọn people yìí Ọlọ́run, èmi believe pé Ọlọ́run wà, mo nígbàgbọ́ Ọlọ́run wà, èmi dẹ̀ máa ń sin Ọlọ́run bó ṣe tọ́ àti bó ṣe yẹ níwọ̀nba tí mo ṣe lè sìn. But àwọn people yìí they are doing better than me. Wọn ò dẹ̀ kí n ṣe prayer, wọn ò ń gbàdúrà. In fact ìkànnì mo tẹ̀ believe pé Ọlọ́run wà, wọ́n dẹ̀ ń ṣe dáadáa gan. Ọ̀rọ̀ tí mo ń sọ yìí, I'm very sure ẹ̀yin tẹ̀ ń wo fídíò yìí ẹ máa ní 1 or 2 friends bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé àwọn náà same thing, wọ́n believe in anything, wọ́n dẹ̀ ń ṣe dáadáa. Ìyẹn túmọ̀ sí wípé Ọlọ́run sọ pé òun máa kẹ́ àwọn tóun máa kẹ́ regardless of bí wọ́n bá ṣe sin òun máa kẹ́, ẹ máa gbọ́rọ̀ yẹn, òun máa kẹ́ àwọn tó ṣẹ̀sìn, àwọn onímọ̀ nínú ẹ̀sìn, wọ́n mọ ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Òun máa kẹ́ àwọn tóun máa kẹ́ regardless of bóyá wọ́n sin òun ni o àbí òun máa kẹ́ wọn bó bá ṣe wù òun, torí Ọlọ́run nìkan ló lè bless èèyàn. Whatever tell anybody bá wá ṣe ìyẹn ní títí dáadáa tàbí láburú, ó máa bá rẹ̀ one on one tó bá ti kú nínú láti sàárè ló máa ti máa fèsì ẹ lọ. Nǹkan tó lọ ń sọ nìyẹn. Bọ̀ wípé mo fẹ́ bless ẹ, ẹlòmíì báyìí ṣọ́ọ̀ṣì ló máa lọ látàárọ̀ dalẹ́, bó ṣe ń gbàwẹ̀ Monday to Friday ló máa lọ orí òkè, ló máa àwẹ̀ lójoojúmọ́, àdúrà. Ibo lẹ́ ń lọ àmú lọ ṣọ́ọ̀ṣì, ibo lẹ́ tí ń bọ̀ mú bọ́ láti ṣọ́ọ̀ṣì. Kò ní wọ́n ń kọbọ̀, kò ní wọ́n ń ṣìṣì, ẹsẹ̀ ló fi ń túlẹ̀ káàkiri, kò ní nǹkan kan. But ìyẹn ò mí wípé Ọlọ́run ò nífẹ̀ẹ́ níbẹ̀. Ó níbi tọ́lọ́run máa ń gbàdúrà oníkálukú sí. Ẹlòmíà máa gbàdúrà, Ọlọ́run máa dìlé àdúrà ẹ̀ nítorí protection títí ẹ̀ fúnra rẹ̀. Ẹlòmíà Ọlọ́run ṣe mọ́tò fún mi, Ọlọ́run ṣe mọ́tò fún mi, ẹni tí mo fẹsẹ̀ rìn yín tó, Ọlọ́run ṣe mọ́tò fún mi. Tó bá ṣe mọ́tò fún ẹ, tó bá lọ fi l'accident tó kú ńkọ́, Ọlọ́run ti rí gbogbo ẹ̀ ló fi sọ pé ok Ọlọ́run ṣe mọ́tò fún mi, mo fẹ́ ra mọ́tò sẹ́, Ọlọ́run ṣe. Ó lè máa gbà ní moment tó ń gbà yẹn, ó lè yẹ pé time tó máa save fún ẹ láti ní mọ́tò ló máa gbà. That might be 10 years time. Did you get? So àwọn àgbọ́yé ẹ̀sìn understanding gbogbo kíni a ní láti ní àgbọ́yé ẹ̀ dáadáa. Ẹlòmíì kẹ̀dẹ̀rẹ̀ nínú mọ́ṣáláṣí ló máa wà látàrọ̀ dalẹ́, bó ṣe ń kírun ló ń yọná fìlà, bó ṣe ń yọná fìlà ló ń kírun, bó ṣe ń lọ jùmọ́àtì ló ń lọ sáà àsàlátù, bó ṣe ń lọ sí kíní ló ń lọ. Kò ní ní wọ́n kọ́bọ̀, kò ní ní l'account. Ìyẹn ò mí pé Ọlọ́run ò gbàdúrà ẹ̀, kò mí pé Ọlọ́run ò nífẹ̀ẹ́. Ọlọ́run ló mọ bó ṣe ń ṣe. So tí rẹ ní bẹ́ẹ̀ tó bá rí ẹni tí kò tiẹ̀ believe nínú Ọlọ́run rárá, àwa máa wo rẹ̀ bí ẹni tí ò mọ̀ ṣe. Meanwhile ó mọ̀ ṣe o, bó ṣe wọn Ọlọ́run ló ń ṣọlá. Àwọn onímọ̀ nínú ẹ̀sìn wọn máa gbé bó ṣe wo Olúwa ló ń ṣọlá. But tó bá tún fẹ́ dáwò ká dákun ká fi kún ká tún yọ kúrò. Òyìnbó àwa èèyàn dúdú especially ní Nàìjíríà l'Áfíríkà, ní Nàìjíríà gangan àwa là ń gbàdúrà jù. Ẹ wo àwọn olórí tí Ọlọ́run yàn tiwa. Ẹ wo àwọn olórí pẹ̀lú gbogbo àdúrà tá à ń gbà o. Ẹ wo àwọn olórí tọ́lọ́run yàn tiwa. Ọlọ́run nìkan ló lè kó wa yọ. Ìlú tí wọ́n tiẹ̀ kí n ti ń ṣe prayer tó jẹ́ pé o ò lè gbọ́ pé wọ́n pèrún mọ́ṣáláṣí láwọn olóyìnbó yẹn, o ò lè gbọ́ pé wọ́n ń ṣe sáfìsì ní chọ́ọ̀chì lórí pé bóyá wọ́n ń sùn lé èèyàn kan wá ń pèrún, ó wá ń jí ẹ wá ń fi disturb ẹ, tàbí wọ́n ń ṣe sáfìsì lẹ́gbẹ̀ẹ́ lé ẹ wọ́n fi disturb ẹ. Ẹlòmíì báyìí á fẹ́ sùn lálẹ́ tó dé láti ibi iṣẹ́ pé kò ń tẹ rest báyìí tó tún máa jí lọ síbi iṣẹ́ ní 5 o'clock yìí o, ẹgbẹ́ ilé ẹ̀ ni wọ́n ti ń ṣe iṣẹ́ òru tó ń kọrin tó ń lùlù gbágbágbágbúrú gbogbo ariwo microphone tó ti láòdù ẹ̀, kò ní lè sùn mọ́jú. Lórí kíni? Ẹ wo bí, just look at us as a country, look at us as a people. Are we doing better than the Oyinbos that most of them don't even believe in anything? They don't worship anything. That is the irony of it. Ìyẹn túmọ̀ sí pé Ọlọ́run nìkan ló mọ èèyàn tó ń sìn òun, Ọlọ́run nìkan ló mọ ẹni tó fẹ́ bless, ló mọ àwọn tó fẹ́ bless, ló mọ ìlú tó fẹ́ bless. Look at us. Just take a look at us. If na by prayers, Nigeria will go the best country in the world. Meanwhile, it is not by prayers.
it is by your leaders, it is by the leadership that you have. Even kí ìlú mi máa ní resources kankan rárá, but because if they have good leaders, that country, they will turn that their little potential around, and they will maximize that potential for the benefit of that country, not for the benefit of their pocket. That is the problem that we have. Wàá gbélé, governor yẹn pastor ni, governor yẹn àfáà ni, àwọn máa ń kírun. O ẹ̀mí èṣù tó ń gbénú ẹ̀, èṣù ń ṣe press up níwájú ẹ̀ ni, ẹ̀mí the kind of evil to possess. Àṣebó ní íńtánẹ́ẹ̀tì láti lóríṣiríṣi àwọn èèyàn tó máa pé àwọn èèyàn Ọlọ́run làwọn wọ́n ti gé orí èèyàn, wọ́n ti báyàwó níyàwó sùn, èèyàn Ọlọ́run ẹlòmíràn kàn máa claim èèyàn Ọlọ́run. Meanwhile, èṣù tó ń gbénú ẹ̀, èṣù gan máa ń bẹ̀rù tí ó bá ṣe nǹkan aburú sí ẹ̀dá ẹgbẹ́, èṣù gan máa ń fọ́ pé ọ̀gá ńlá rèé o, mi sọ Pasuma o, you know, I'm just saying my own o. So now ìyẹn túmọ̀ sí wípé Ọlọ́run nìkan ló mọ ẹni tí ó ń sin òun. Yes. Bó ṣe rí nìyẹn. So it is not the amount of prayers that you are praying that will make God to bless you. It is who God wants to bless that he will bless. Bó ṣe Olúwa ló ń ṣọlá. I'm telling you, ẹlòmíì kan kékeré báyìí lọ́nà máa wò mọ́ lára tó dẹ̀ máa fi bless ẹ̀. Ẹlòmíì kẹ̀dẹ̀rẹ̀ bó ṣe ń forí dólẹ̀ báyìí ló ń fò sókè lórí pé ó fẹ́ sin Ọlọ́run yìí náà kò ní nǹkan kan. But àwọn onímọ̀ máa ń sọ pé gbogbo ẹ̀sìn tí èèyàn bá ṣe láyé ọ̀run ló máa ti kó èrè ẹ̀. Ẹ̀san gbogbo iṣẹ́ dáadáa tó ṣe láyé ọ̀run ló máa ti gbẹ̀san ẹ̀. Bó ṣe rí nìyẹn, kó ọ̀rọ̀ yẹn ò lọ fà àfi tá a bá fẹ́ fàágùn. Jeff Owólẹ́wà lórúkọ mi. Please do not forget to subscribe to my channel. God bless you.